Hello, ọtí wọn rí ayé ẹ kó yọ ọdọ ìwọ kó yọ ẹ̀rọ ní ọ̀dà voice note náà náà ni àwọn ará hàwé àwọ̀ súnú voice ní àná ṣe kí ẹ ìwé ní tàmà wẹ ọ̀rẹ́ wa bó ẹ̀ náà ayá ṣẹ̀gẹ́ ní ipò náà ọ̀rẹ́ mi lè gbé mẹ́ra ayé ẹ ẹ̀yìn náà wẹ̀ ní irú lẹ́sẹ̀ hospital ní yàrá ìrìnà súnú. Ìwáṣẹ̀wá ìdọ́tọ̀ wẹ́ ọwọ́ mi bí èso náà kékeré ní ààyè lẹ́gbẹ̀rẹ́ mi náà ìmọ̀ ní ẹ̀mí náà wọ̀ mí wá lẹ́mí mi ẹ̀rọ mi gbé ọwọ́ òsì ẹ̀ náà yé ni náà ẹ̀ wọ́n ni ọwọ́ ẹ̀ mà kékeré wọ́n wọ́n gí kékeré wúso ẹ̀fọ́ àtọ ọ̀hẹ́ ọwọ́ ẹgbẹ̀rẹ́ làkè ọwọ́ òsì ẹ̀ náà yé ni náà ẹ̀ wọ́n ni. Ọ̀nà mi tẹ̀sẹ̀ ọ̀wẹ́ ìfúrájọ́sì kékeré chicken ọ̀wẹ́ gbẹ́rẹ́ lákè. Ọ̀nà mi tẹ̀sẹ̀ ọ̀wẹ́ òun ọ̀wẹ́ èbè black soup náà yẹ náà ká ẹ̀ lé. Àdògàgì pọ̀mọ́ yúwẹ̀ kékeré iyán dẹ̀bàrẹ̀ bàzàbàzà kékeré egilẹ̀ náà gbà kan ọ̀wẹ́ gbẹ́rẹ́ lákè. Oye ìrètọ́rẹ ọ̀wẹ́ ẹ̀dẹ́dẹ́gbẹ́ kékeré àwọn gẹ̀bí ẹ̀fẹ̀ fàrẹ̀ dẹ́ ọ̀wẹ́ gbẹ̀rẹ̀ lákọ̀ wáyé láwọ̀ rí ọdún wàhálà ọ́ wàwí yọ̀bọ̀ mẹ́lá ẹgbẹ̀rẹ̀ lákàrẹ̀ ìnáná mímí ìnáàrí ọ́ ọ̀wẹ́ inú ìrètò tàbí ọ̀wẹ́ ẹ̀dẹ́dẹ́gbẹ́ ní méjọ̀wẹ́ watermelon apple ànímọ́ kẹ̀kẹ́ ìwárẹ̀ fúti àní kàwé ní àárí ẹ ọ̀nà ìdòtọ́ pa ọwọ́ wíwí ẹ̀wọ́ kẹ̀kẹ́ a fried egg àti kẹ̀kẹ́ bread àfi sausage ìgbà ẹ̀ ọ̀wẹ́ gbẹ̀rẹ̀ wà lákàrí nànà nínú wa lọ́ọ́ wàwé yọ̀bọ̀ wà láọ́ wàyà sẹ́ ló gbé wà láọ́ wà bẹ́ẹ̀ wà ó. I will kill you. No give a forgotten. They mad. Obi of Isioluk. You they mad. Or that widow. Who's what? Oh, whoever can I will daddy about one. Congratulations. I walk up big by hand on my bed. Okay, where? Oh, no, we have a while different way. My brother, I get us a bill. Wow.